jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, lọ́wọ́ Olódùmarè, ọba tó pọ̀ ní ipá àti agbára. Àánú rẹ̀ bàbá ní ayé wa ṣe. Tún ayé wa ṣe o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí béèrè fún agbára ẹ̀mí mímọ́ níbikíbi tá a wà. Kí Olúwa dágbára ẹ̀mí mímọ́ dá sínú ayé wa. Jẹ́ ká rí agbára ẹ̀mí mímọ́ rẹ gbà lónìí. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ níbikíbi tá a wà. Kí Olúwa, àánú láyé mi fẹ́, Olúwa gbé àánú rẹ wọ̀ mí. Gbé agbára àánú rẹ wọ̀ mí, Olúwa. Jẹ́ kí ayé mi ó rí àánú gbà. Olúwa bá àánú rẹ wáyé mi rí bàbá. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. Kí Olúwa àánú rẹ wá ayé mi rí. Kí àánú rẹ wá mi rí tilétilé kọjú dára mi. Olúwa bá mi gbà á ní ìrìn àjò. Ní ìtọ́jú kọ́jú ìparí, jẹ́ kí èmi àti ìdílé mi rà àánú gbà. Olúwa àánú ẹ wá ayé mi rí, Olúwa. Àdúrà àánú là ń gbà lónìí. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa àánú ẹ wá ayé mi rí. Àánú wá mi rí nínú gbogbo, Olúwa. Wá fi ọ̀rọ̀ ayé mi ṣèyanu, Olúwa. Káyé lè mọ̀ pé mo ní ọ ní bàbá. Olúwa àánú ẹ wá mi rí. Ayérayé ọba àwọn ọba, àánú wá mi rí. Àánú bá mi rìnrìn àjò ayé mi. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká tẹríba bá fún àdúrà. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa Ọlọ́run ayérayé, Ọlọ́run alágbára. A fẹ́ máa lọ nínú àdúrà tòní. Olúwa máa bá wa lọ. Àdúrà àánú la fẹ́ gbà lónìí, gẹ́gẹ́ bó ṣe sọ pé àwọn tí ó ra àánú gbà wọ́n ó rí àánú gbà. Olúwa, gbogbo ìṣẹ̀dá tó wà lábẹ́ ohùn yìí lónìí, Olúwa jẹ́ kí ìdílé kọ̀ọ̀kan jẹ́ ká rí àánú tiwa gbà. Gbogbo ẹ̀mí tó ń dí àdúrà lọ́wọ́, gbogbo ẹ̀mí tí kìí jẹ́ kí àdúrà ó gbà, lórúkọ Jésù Kristi olùgbàlà, ó yẹ wọnú ìdè lọ. Gbogbo ẹ̀mí tó máa ń takò àánú ènìyàn, tó máa ń takò àṣeyọrí àdúrà, lórúkọ Baba, lórúkọ Ọmọ, lórúkọ Ẹ̀mí Mímọ́, ó yẹ wọnú ìdè lọ. Àánú láyé wa ń béèrè fún ọ, jẹ́ ká rí àánú gbà ọ. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ó dènà àdúrà wa, Olúwa dáríjì wá. Gbogbo ẹ̀mí òkùnkùn tí ò ní jẹ́ ká rí àánú gbà, ẹ̀yin ogun ọ̀run ẹ fi wọ́n sínú ìdè, ẹ palẹ̀ wọn mọ́. A ó máa yìn yín lógo, a ó sì máa gbé orúkọ yín ga. Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo f'Olódùmarè. Yóò dára fún yín ní orúkọ Jésù. Bí ẹ ṣe darapọ̀ mọ́ wa lórí afẹ́fẹ́ lónìí, ẹ ó máa rí àánú gbà o. Ògo àti àánú Ọlọ́run yóò máa jẹ́ tiyín ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ògo rẹ̀, ojúrere rẹ̀ láti òkè wá, a ó máa rí i. Ẹ já sọ fún Ọlọ́run pé Olúwa, ní wákàtí ọ̀wọ̀ tí mo wà yìí, Olúwa gbé agbára ẹ̀mí mímọ́ rẹ, gbé wọ̀ mí. Agbára ẹ̀mí mímọ́ tí kìí jẹ́ kí ogun òkùnkùn ó borí èèyàn. Agbára ẹ̀mí mímọ́ tó máa ń jẹ́ kéèyàn rí àánú gbà. Olúwa gbé wọ̀ mí. Olúwa gbé wọ̀ mí. Ẹ já béèrè fún agbára ẹ̀mí mímọ́ kí ayé wa kó lè rí àánú gbà. Kí gbogbo tá ń béèrè kó lè jẹ́ ìtẹ́wọ́gbà. Ẹ jẹ́ ká béèrè fún agbára ẹ̀mí mímọ́ pé Olúwa gbé agbára ẹ̀mí mímọ́ wọ̀ mí. Níbi gbogbo tí a ti ń gbàdúrà lónìí, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí béèrè fún agbára ẹ̀mí mímọ́. Agbára ẹ̀mí mímọ́, Olúwa gbé wọ̀ mí.
gbé agbára ẹ̀mí mọ́ wọ̀ mí ayérayé agbára ẹ̀mí mọ́ tí ń jẹ́ kéèyàn ráàánú gbà tí ìyanu fi ń ṣẹlẹ̀ Olúwa gbé wọ̀ mí. Ẹ béèrè fún agbára ẹ̀mí mọ́, ẹ béèrè fún ìyanu Ọlọ́run pé Olúwa ayé mi ń fẹ́ àánú, àánú ni mò ń fẹ́ Olúwa. Tí wọ́n bá ń ṣiṣẹ́ tí ò bá ṣàánú nínú iṣẹ́ náà yóò kàn máa ṣe iṣẹ́ bí aláìṣe ni. Àánú ni ohun gbogbo, àánú ló yanjú ohun gbogbo. Mo gbọ́ testimony kan lọ́sàn-án yìí, ẹni ní nígbà tẹ́ gbàdúrà fún mi sà, ẹ sọ pé kí oṣù tó kọjá yìí kó tó parí pé màá ríṣẹ́. Ó lóun àtìyàwó òun sì jọ ń sọ, àwọn jọ ń argue. Ó lóun sọ pé àníṣe prophet ní kóṣù yìí tó parí òun ó ríṣẹ́. Mo sì gbàdúrà lóòótọ́ fún Ọlọ́run ní kóṣù yìí tó parí òun ó jẹ́rìí ara ẹ̀. Ó ní sà, ibi tí mo ti ṣe interview tí wọ́n pè mí, ó ní oṣù tó tán lọ yìí aago 5:30 ní last day 5:30 ìrọ̀lẹ́ the last day tó gbẹ̀yìn oṣù, ó lẹ́ni pè mí pé àwọn ò tí ì sign contract mi o ṣùgbọ́n òní kò ń sọ fún ọ pé àwọn ti fún ẹ níṣẹ́ o. Ó ní ó lóun sọ pé tí ilẹ̀ tí wọ́n ti close níbi iṣẹ́ 5:30 ìrọ̀lẹ́ àánú ni. Tá a bá ń sọ̀rọ̀ nípa àánú, kí lọ́lọ́run ò lè ṣe tí àánú bá ti wà nínú ayé ènìyàn. Wọ́n náà ẹja sọ fọ́lọ́run pé Olúwa agbára ẹ̀mí mọ́ tí ilẹ̀kùn àánú ò fi ṣí fún mi, Olúwa gbé wọ̀ mí. Ó ní sà, ó ní wọ́n ti sign contract mi o, òní ni first day tí mo lọ bí iṣẹ́, mo ní kí n give testimony ni. Wọ́n náà lè ráàánú gbà ní ìtókù kọ́dún ìparí. Ẹja sọ fọ́lọ́run pé Olúwa ṣí ilẹ̀kùn àánú fún mi, ṣí ilẹ̀kùn àánú fún mi, agbára ẹ̀mí mọ́ tí ilẹ̀kùn àánú fi ṣí fún mi, Olúwa gbé wọ̀ mí, Olúwa gbé wọ̀ mí, Olúwa gbé wọ̀ mí. Ẹ jẹ́ ká béèrè fún agbára ẹ̀mí mọ́ èyí tí ilẹ̀kùn àánú fi ṣí fún ìdílé kọ̀ọ̀kan. Ó yẹ ẹ béèrè, ẹ béèrè, ẹ béèrè, ẹ béèrè fún agbára ẹ̀mí mọ́, ẹ béèrè fún agbára ẹ̀mí mọ́. Olúwa gbé agbára ẹ̀mí mọ́ wọ̀ mí, agbára ẹ̀mí mọ́ tí màá fi rí àánú gbà. Tó bá ní agbára Ọlọ́run ó ti dandan kó ráàánú gbà. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa gbé agbára ẹ̀mí mọ́ rẹ wọ̀ mí, gbé wọ ìdílé mi, mo fẹ́ ráàánú gbà. Ayérayé mo fẹ́ ráàánú gbà kọ́dún yìí tó parí, kí oṣù yìí tó parí. Àbẹ́ ẹ̀ gbọ́ testimony tí mo sọ yìí ni. Ó ní mo sọ pé kọ́ oṣù tó kọjá yìí tó tán, oṣù kẹsàn-án yìí pé kó tó tán sẹ́ àlóhùn ó rí iṣẹ́. Ó ló sì di on the 31st aago 5 ìrọ̀lẹ́ lù, aago 5:30 ó ní wọ́n sì pè òun pé àwọn ti gba òun síṣẹ́ o. Ó lóun wò pé eré ni àbí àwàdà, pé 5:30 ìrọ̀lẹ́ tí everybody ti close níbi iṣẹ́. Ó ní ó sá àwọn ti sign contract, òní lòun bẹ̀rẹ̀ iṣẹ́. Àánú ni ìwọ náà béèrè fún pé ní ìtókù kí ọdún yìí parí jẹ́ kí ilẹ̀kùn àánú ó ṣí fún mi. Agbára ẹ̀mí mímọ́ ó yá ṣílẹ̀kùn àánú fún mi. Agbára ẹ̀mí mímọ́ ó yá ṣílẹ̀kùn àánú fún mi. Ṣílẹ̀kùn àánú fún mi, ṣílẹ̀kùn àánú fún ìdílé mi. Èní lọ́jọ́ àánú, Olúwa mo fẹ́ ráàánú gbà. Olúwa o, agbára ẹ̀mí mímọ́ o, ó yá ṣílẹ̀kùn àánú fún mi. Ṣílẹ̀kùn àánú fún èmi àtọmọ mi. Ṣílẹ̀kùn àánú fún èmi àti ìdílé mi. Ṣílẹ̀kùn àánú fún èmi àtọmọ mi, àtọkọ àtaya mi. Olúwa ṣílẹ̀kùn àánú fún wa. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ ṣe sọ fún Ọlọ́run pé Olúwa àánú ni mo béèrè o, àánú ni mo béèrè, àánú ni mo béèrè o, àánú ni mo béèrè, àwíjàre mà kọ́ o, àánú ni mo béèrè o. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa àánú ni mo béèrè fún. Agbára ẹ̀mí mímọ́ tó ń ṣílẹ̀kùn àánú ó yá wọnú ayé mi kó ṣiṣẹ́. Agbára ẹ̀mí mímọ́ tó ń ṣílẹ̀kùn àánú ó yá wọnú iṣẹ́ mi, ó yá wọnú ayé ọmọ mi kó bẹ̀rẹ̀ iṣẹ́, wọnú ìdílé mi kó bẹ̀rẹ̀ iṣẹ́. Agbára ẹ̀mí mímọ́ tó ń ṣílẹ̀kùn àánú ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ nínú ayé mi. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á gbàdúrà, ẹ sọ fún Ọlọ́run pé Olúwa agbára ẹ̀mí mímọ́ tó ń ṣílẹ̀kùn àánú ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ nínú ayé mi, lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi. Agbára ẹ̀mí mímọ́ tó ń ṣílẹ̀kùn àánú ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ìdílé mi, ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ìdílé mi. Agbára ẹ̀mí mímọ́ tó ń ṣílẹ̀kùn àánú ó yá bẹ̀rẹ̀ iṣẹ́, ẹ̀mí mímọ́ bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ní ìtókù kọ́dún ìparí. Agbára ẹ̀mí mímọ́ lè ṣílẹ̀kùn àánú fún ọ, ó lè ṣílẹ̀kùn àánú fún ìwà àti ìdílé rẹ̀, ó lè ṣílẹ̀kùn àánú fún èmi àti ẹ̀. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa ní ìwọ̀nba ìtókù kọ́dún ìparí. Ọ̀pọ̀lọpọ̀ ni ó di mílíọ̀nìà, ọ̀pọ̀lọpọ̀ ni ó ra àánú gbà, ọ̀pọ̀lọpọ̀ ló ti wà lórí àìsàn tipẹ́tipẹ́ tí ó sì rí ìwòsàn, ọ̀pọ̀lọpọ̀ ní tó ń wá tí ò rí gbà látọ̀dọ̀ yóò sì rí gbà. Tó bá ti gbàgbọ́ àánú ni
ọmọkùnrin ní òun àti àwọn òun jọ ń sọ àwọn jọ ó lóun sọ pé sẹ́ẹ̀ àní bẹ́ẹ̀ ni ní prọfẹ̀tì láwọn òun ó rí iṣẹ́ kọ́dún oṣù yìí tó parí ó ti dàgbo 5:30 ní on the 31st tóṣù ti parí tó wá jẹ́ lómi yóò ti lùsọ wọ́n lòun sì sọ pé àníṣẹ́ òun gbàgbọ́ ó dẹ̀ ní aago 5:30 wọ́n sì pé òun pé àwọn ti gbà ẹ́ síṣẹ́ o lóòótọ́ àwọn tí sign contract ẹ̀ bọ̀ ó ní kò ń sọ fún ẹ pé a ti gbà ẹ́ síṣẹ́ ó ní dáàdi òní ní first day tóun bẹ̀rẹ̀ iṣẹ́ òun ti lọ bí iṣẹ́ òun dé ẹ jẹ́ á sọ fọ́lọ́run pé olúwa ilẹ̀kùn àánú àwa má rí ìrí tá ò rírú ẹ̀ rí nínú ìran mi olúwa ṣí fún mi kọ́dún yìí tó parí kí oṣù táwa náà tó parí olúwa ṣí fún mi olúwa ṣí fún mi olúwa ṣí fún mi ẹ̀mí mọ́ ṣílẹ̀kùn àánú fún mi ayérayé ṣílẹ̀kùn àánú fún mi bàbá ṣílẹ̀kùn àánú fún mi ẹ̀mí mọ́ ṣílẹ̀kùn àánú fún mi ẹjá béèrè fún ẹjá béèrè fún ẹjá pé orúkọ jésù ní ìgbà mẹ́ta pé olúwa ẹ béèrè fún àṣẹ tó ń ṣílẹ̀kùn àánú àṣẹ ni ó yá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ nínú ayé mi àṣẹ kan ló ṣí ọjọ́ ló ṣílẹ̀kùn ọjọ́ tí ọjọ́ fi ń yọ àṣẹ kan ló ń tilẹ̀kùn ọjọ́ sọ fún olúwa pé olúwa àṣẹ rẹ látòkè wá olúwa jẹ́ kó ṣílẹ̀kùn àánú fún mi àṣẹ kan la fi dálé ayé àṣẹ kan la fi ṣẹ̀dá ènìyàn ẹ já sọ fún olúwa pé olúwa àṣẹ rẹ ó yá bẹ̀rẹ̀ sí ṣílẹ̀kùn àánú fún mi àṣẹ elédùmarè ó yá bẹ̀rẹ̀ sí ṣílẹ̀kùn àánú fún mi ẹ já bọ́ ọlọ́run sọ̀rọ̀ wákàtí àánú la wà yìí tó o gbọ́dọ̀ ra àánú gbà níwájú ọlọ́run ẹ já sọ fún olúwa pé olúwa kí ilé òní tó ṣú kí oṣù yìí tó parí kí ọ̀sẹ̀ yìí tó parí kí ọdún yìí tó parí ìwọ ilẹ̀kùn àánú yá máa ṣí fún mi mo lo àṣẹ elédùmarè látòkè ìwọ ilẹ̀kùn ojúrere máa ṣí fún mi ìwọ ilẹ̀kùn àánú máa ṣí fún mi òní ní ọjọ́ àánú ẹ gbàdúrà pé olúwa ṣílẹ̀kùn àánú fún mi ní gbogbo ibikíbi tí mò ń lọ ó yá olúwa ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi àánú ni àánú kọjá òye ènìyàn táànú bá wà nínú ayé ènìyàn ọ̀tá rẹ̀ ó mọ bá disappointment pàdé lórí ọ̀rọ̀ rẹ ni ẹ já sọ fọlọ́run pé olúwa jẹ́ káàánú ó fọhùn lórí ọ̀rọ̀ mi ẹ kọrin ẹ sọ fọlọ́run pé olúwa àánú ni mo béèrè o àánú ni mo béèrè àánú ni mo béèrè o àánú ni mo béèrè àwíjàre mà kọ́ o àánú ni mo béèrè o ìwọ ń sọ pé o ti ń béèrè fún àánú náà tipẹ́tipẹ́ o rà àánú gbà àánú ẹ mọ̀ ṣe mí o sì gbàdúrà yìí dáadáa pé olúwa àṣẹ tí o fi ń ṣílẹ̀kùn àánú ó yá bẹ̀rẹ̀ sí fi ṣílẹ̀kùn àánú fún ayé mi bẹ̀rẹ̀ sí fi ṣí ilẹ̀kùn ìyípadà sí ayé fún ayé mi olúwa kí èṣù má bàa jẹ mí níyà mọ́ kí èṣù má bàa gbáre dànù mọ́ mi lọ́wọ́ olúwa ṣílẹ̀kùn àánú fún mi ẹ wo ẹnìkan wà lábẹ́ ohùn yìí o agídí inú àti èṣù ó fẹ́ gba ire dànù mọ́ ọ lọ́wọ́ ọlọ́run ni ó béèrè fún àánú ọlọ́run ni ó béèrè fún àánú pé olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú ó ṣí fún mi ilẹ̀kùn àánú olúwa jẹ́ kó ṣí fún mi agídí inú àti ẹ̀mí òkùnkùn kó má gbáre dànù mọ́ mi lọ́wọ́ jẹ́ kí ilẹ̀kùn àánú ó ṣí fún mi ẹ já bá ọlọ́run sọ̀rọ̀ pé olúwa ṣí ilẹ̀kùn àánú fún mi o ṣí ilẹ̀kùn àánú fún mi o olúwa ṣí ilẹ̀kùn àánú fún mi ilẹ̀kùn ojúrere olúwa ṣí fún mi olúwa ṣí fún mi olúwa ṣí fún mi olúwa ṣí fún mi olúwa ṣílẹ̀kùn àánú fún mi kọ́dún yìí tó parí èmi ò mọ̀nà tó fẹ́ gbégbà àánú ni mò ń béèrè fún àánú ni mò ń béèrè fún àánú ni mò ń béèrè fún ẹ béèrè fún àánú èmi ò mọ̀nà tọ́lọ́run fẹ́ gbégbà ilẹ̀kùn àánú gbọ́dọ̀ ṣí fún ọ kí oṣù yìí tó parí kí ọ̀sẹ̀ yìí tó parí ilẹ̀kùn àánú gbọ́dọ̀ ṣí fún ọ o gbọ́dọ̀ ra àánú gbà o gbọ́dọ̀ rí ojú rere o gbọ́dọ̀ rí ojú rere o ẹ jẹ́ á sọ fún olúwa pé olúwa ṣí ilẹ̀kùn àánú fún mi àṣẹ ojú ọjọ́ tó ń ṣílẹ̀kùn àánú ojú ọjọ́ ilẹ̀kùn àánú ojú ọjọ́ yá máa ṣí fún mi àánú ojú ọjọ́ bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé mi àánú kí là ń pè láàánú ojú ọjọ́ àánú tó ń farahàn lẹ́sẹ̀kẹsẹ̀ with immediate effect olúwa oyeyeyeye àánú ojú ọjọ́ bẹ̀rẹ̀ sí farahàn lórí ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ sí farahàn àánú ojú ọjọ́ lórí àdáwọ́lé mi bẹ̀rẹ̀ sí farahàn àánú ni ẹ béèrè fún àṣẹ tó ń ṣílẹ̀kùn àánú kí èṣù má bàa jẹ mí níyà mọ́
kí èṣù má bàa jẹ wá níyàmọ́. Ẹ béèrè fún àánú. Àánú ni mo béèrè fún Olúwa. Jẹ́ kí àánú ó ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Òní lọ́jọ́ àánú. Ọlọ́run ní a béèrè fún àánú. Àdúrà àánú ló ń gbà yìí. Ẹ jẹ́ sọ fọ́lọ́run pé Olúwa, jẹ́ kí àánú náà yanjú ọ̀rọ̀ tèmi náà. Jẹ́ kí àánú ó yanjú ọ̀rọ̀ mi. Ẹ̀mí mímọ́ jẹ́ kí àánú, tí àánú bá yanjú ọ̀rọ̀ rẹ wò, olùgbèjà ó mọ dìde lọ́tọ̀ àtòsì fún ẹ. Ibi tó ti mọ̀ ọ̀yàn, ibi tó ti lérò, àánú ó sì mọ dìde níbẹ̀. Àánú ojú ọjọ́, àánú lẹ́sẹ̀kẹsẹ̀, àánú tó máa ń fara hàn tí ayé ń kí ènìyàn pé oríire. Ó yẹ́yẹ́yẹ́yẹ́, àánú ojú ọjọ́ bẹ̀rẹ̀ sí fara hàn lórí ọ̀rọ̀ mi. Àánú ojú ọjọ́ bẹ̀rẹ̀ sí fara hàn lórí ayé mi. Àánú ni kẹ́ ẹ béèrè fún. Pé àánú ojú ọjọ́ o, àánú níbo lo wà? Àṣẹ tó ti ṣílẹ̀kùn ọjọ́, àṣẹ tó tilẹ̀kùn ọjọ́, ó yẹ ẹ ṣílẹ̀kùn àánú fún mi. 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 Ẹ béèrè fún iná Elijah, iná látòkè wá. Ó yá bẹ̀rẹ̀ sí ṣílẹ̀kùn àánú fún mi. Iná Ọlọ́run, iná ẹ̀mí mímọ́ kọjá lọ síbi tí a ti tilẹ̀kùn àánú mọ́ mi, kí ilẹ̀kùn àánú ó bẹ̀rẹ̀ sí ṣí. Ilẹ̀kùn àánú ojú ọjọ́, ó yá máa ṣí fún mi. Ilẹ̀kùn àánú ojú ọjọ́, ó yá máa ṣí fún mi. Ilẹ̀kùn àánú ojú ọjọ́, ó yá máa ṣí fún mi. Ilẹ̀kùn àánú ojú ọjọ́, ó yá máa ṣí fún mi. Ilẹ̀kùn àánú máa ṣí fún mi àti ìdílé mi. Bẹ̀rẹ̀ sí lo àṣẹ inú rẹ, bẹ̀rẹ̀ sí lò ó. Pé Olúwa, bẹ̀rẹ̀ sí ṣílẹ̀kùn àánú ojú ọjọ́ fún mi. Ilẹ̀kùn àánú irú ẹ̀ tí ì ṣí fún ìran mi kankan rí, bẹ̀rẹ̀ sí ṣí fún mi láti òní lọ. Ilẹ̀kùn àánú ojú ọjọ́ bẹ̀rẹ̀ sí ṣí fún mi. Ilẹ̀kùn tí ò tí ì ṣí fún ìran bàbá mi rí, ilẹ̀kùn àánú ojú ọjọ́ tí ò tí ì ṣí fún ìran ìyá mi rí, ó yá bẹ̀rẹ̀ sí ṣí fún èmi ọmọ. Bẹ̀rẹ̀ sí ṣí fún ìdílé mi, bẹ̀rẹ̀ sí ṣí fún àwọn ọmọ mi. Ó yẹ ẹja gbàdúrà, ẹja képe Ọlọ́run pé Olúwa, àánú ni mo béèrè. Jẹ́ káàánú ó wá mi rí o. Jẹ́ káàánú ó wá mi rí kí oṣù yìí tó parí, kí ọdún yìí tó parí. Olúwa, jẹ́ káàánú ó wá mi rí. Jẹ́ kí àánú rẹ ó fọhùn lórí ọ̀rọ̀ mi. Jẹ́ káàánú rẹ ó fọhùn lórí ọ̀rọ̀ ọmọ mi. Jẹ́ káàánú rẹ ó fọhùn lórí iṣẹ́ mi. Jẹ́ káàánú rẹ ó fọhùn lórí ìgbéyàwó mi. Jẹ́ káàánú rẹ ó fọhùn. Àánú ojú ọjọ́, ẹ béèrè fún àánú lójú ọjọ́. Àánú tó máa ń ṣẹlẹ̀ kíákíá. Ilẹ̀kùn àánú tó máa ń ṣí kíákíá. Ẹ béèrè fún iná agbára ẹ̀mí mímọ́ kó máa ṣílẹ̀kùn àánú yìí. Iná agbára ẹ̀mí mímọ́ kó bẹ̀rẹ̀ sí ṣílẹ̀kùn àánú yìí. Iná agbára ẹ̀mí mímọ́, gbogbo ilẹ̀kùn àánú tí èṣù ti tì, gbogbo ilẹ̀kùn àánú tí ọ̀tá ti tì, iná agbára ẹ̀mí mímọ́ ó yá bẹ̀rẹ̀ sí ṣí. 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 Gbogbo ìwọ tó wà lábẹ́ òwì, gbogbo ìwọ tá a ti tilẹ̀kùn àánú mọ́, ilẹ̀kùn àánú ojú ọjọ́, lórúkọ Jésù, ó yá kó bẹ̀rẹ̀ sí ṣí fún yín. 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 Ní orúkọ Jésù, ilẹ̀kùn àánú ojú ọjọ́, ó yá kó bẹ̀rẹ̀ sí ṣí. Ó yá kó bẹ̀rẹ̀ sí ṣí. Ó yá kó bẹ̀rẹ̀ sí ṣí. Gbogbo ìwọ tá a ti tilẹ̀kùn mọ́, gbogbo ìwọ tá a ti tilẹ̀kùn oríire mọ́, ó yá ilẹ̀kùn oríire náà máa ṣí. Ilẹ̀kùn àánú náà kó máa ṣí. Ilẹ̀kùn àlùyọ náà kó máa ṣí. Lórúkọ Jésù, ilẹ̀kùn àánú ojú ọjọ́, ó yá kó máa ṣí fún yín. Ní orúkọ Jésù, ilẹ̀kùn àánú ojú ọjọ́, ó yá kó máa ṣí fún yín. Ní orúkọ Jésù, ilẹ̀kùn àánú ojú ọjọ́, ó yá kó máa ṣí fún yín. Mo pa á láṣẹ lórúkọ Jésù. Gbogbo ìwọ tó wà lábẹ́ òwìn, ilẹ̀kùn àánú ojú ọjọ́, ó yá kó máa ṣí fún yín. Ní orúkọ Jésù, ilẹ̀kùn àánú tí ò tí ì ṣí nínú ìran yín rí ní wákàtí ọ̀wọ̀ yìí, ó yá kó máa ṣí. Iná Ọlọ́run ó yá bẹ̀rẹ̀ sí ṣí. Gbogbo ilẹ̀kùn tí ẹ̀mí òkùnkùn tì, gbogbo ilẹ̀kùn àánú tí ẹ̀mí òkùnkùn tì, gbogbo ilẹ̀kùn àṣeyọrí tí ẹ̀mí òkùnkùn tì, gbogbo ilẹ̀kùn olùrànlọ́wọ́ tí ẹ̀mí òkùnkùn tì, iná Ọlọ́run ó yá máa ṣí. 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 Ó ní àṣẹ la fi dálé ayé, àṣẹ la fi ṣẹ̀dá ènìyàn. Gbogbo ìwọ tó wà lábẹ́ òun, gbogbo ilẹ̀kùn oríire tá a ti tì, ó yá kó máa ṣí láti òní lọ. Gbogbo ilẹ̀kùn tá a ti pa àlátì, lórúkọ Jésù, ó yá kó máa ṣí fún ọ. Gbogbo ilẹ̀kùn tá a ti pa àlátì, gbogbo ilẹ̀kùn tá a ti kojú oorun tì, lórúkọ Jésù Kristi alààyè, ó yá kó máa ṣí fún ọ. Ó yá kó máa ṣí fún ọ.
ó yá kó máa ṣí fún ọ. Gbogbo ilẹ̀kùn tí agídí tì, gbogbo ilẹ̀kùn tí ẹ̀mí òkùnkùn tì, ó yá lórúkọ Jésù. Àánú ojú ọjọ́, ó yá ilẹ̀kùn ẹ̀ kó máa ṣí fún ọ. Àánú ojú ọjọ́ kó bẹ̀rẹ̀ sí farahàn lórí ayé rẹ. Àánú ojú ọjọ́ lórúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí farahàn lórí ayé àwọn ọmọ rẹ, látòrí àkọ́bí lórí àbígbẹ̀yìn. Àánú ojú ọjọ́ ó yá kó bẹ̀rẹ̀ sí farahàn lórí ọ̀rọ̀ rẹ yìí. Àánú ojú ọjọ́ farahàn lórí ọ̀rọ̀ ọmọ rẹ yìí. Àánú ojú ọjọ́ farahàn lórí iṣẹ́ rẹ yìí. Àánú ojú ọjọ́ farahàn lórí ìwé ìgbélú rẹ. Àánú ojú ọjọ́ farahàn lórí físà rẹ. Àánú ojú ọjọ́ farahàn. Lórúkọ Jésù, Ọlọ́run tó ṣílẹ̀kùn ọjọ́, àánú ló fi ń ṣí. Àṣẹ kan ló ń lò. Mo pe àṣẹ náà lórúkọ Jésù Kristi alààyè. Àṣẹ tó ń ṣílẹ̀kùn ọjọ́, ó yá wá ṣílẹ̀kùn àánú ojú ọjọ́ fún gbogbo ìṣẹ̀dá tó wà lábẹ́ ohun tó rí àmì ṣe. Àṣẹ tó ń ṣílẹ̀kùn ọjọ́, ó yá wá ṣílẹ̀kùn àánú ojú ọjọ́. Ilẹ̀kùn àánú ojú ọjọ́ kó máa ṣí fún ọ lórí gbogbo ìrànlọ́wọ́ tó nídìí. Ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ lórí ọmọ tó fẹ́ bí. Ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ lórí ọkọ tó fẹ́ fẹ́ yìí. Ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ ní orúkọ Jésù. Ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ. Ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ ní orúkọ Jésù. Àṣẹ tó ṣílẹ̀kùn ojú ọjọ́, àṣẹ tó farahàn lọ́jọ́ kan, tó tilẹ̀kùn lọ́jọ́ kan, lórúkọ Jésù ó yá kó máa ṣílẹ̀kùn àánú fún ọ. Gbogbo ilẹ̀kùn ibi ó yá lórúkọ Jésù kó máa tì. Gbogbo ilẹ̀kùn àmúbọ́ ó yá kó máa tì. Gbogbo ilẹ̀kùn àṣedànù ó yá kó máa tì. Gbogbo ilẹ̀kùn àrólùrànlọ́wọ́ ó yá kó máa tì. Lórúkọ Jésù, lórúkọ Jésù. Ilẹ̀kùn àánú ojú ọjọ́, gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí tó sì rí àmì ìṣe lórúkọ Jésù. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí tó rí àmì ìṣe, ó yá ilẹ̀kùn àánú ojú ọjọ́ ó yá kó bẹ̀rẹ̀ sí ṣí fún ọ. 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 Ó yá kó bẹ̀rẹ̀ sí ṣí fún ọ lórúkọ Jésù Kristi. Àṣẹ tó fi dálé ayé, àṣẹ yìí náà ló fi ṣẹ̀dá ènìyàn. Àṣẹ ló fi ní kó òrùn ó rọ̀ tí òrùn náà, ó ní kí òjò rọ̀ òjò rọ̀ lórúkọ Jésù. Gbogbo ìwọ tí ilẹ̀kùn àánú ojú ọjọ́ ti tì mọ́, ó yẹ ẹ̀yin ogun ọ̀run lónìí, ó yẹ bẹ̀rẹ̀ sí ṣí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ṣí. Gbogbo ìwọ tí ilẹ̀kùn àánú ojú ọjọ́ ti tì mọ́, lórúkọ Jésù ó yẹ bẹ̀rẹ̀ sí tì. Ẹ bẹ̀rẹ̀ sí ṣí. Gbogbo ìwọ tí a fi ṣẹ̀dá rẹ pamọ́ sínú ìgbèkùn, ó yá lórúkọ Jésù Kristi olùgbàlà. Àánú ojú ọjọ́ ṣílẹ̀kùn fún ọ. 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 Àánú ojú ọjọ́ ṣílẹ̀kùn fún ọ ní orúkọ Jésù Kristi. Àánú ojú ọjọ́ ṣílẹ̀kùn fún ọ. Àánú ojú ọjọ́ ṣílẹ̀kùn fún ọ. Àánú ojú ọjọ́ ṣílẹ̀kùn fún ọ. Àánú ojú ọjọ́ ṣílẹ̀kùn fún ọ ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, Ọlọ́run ẹ̀mí mọ́. Àánú ojú ọjọ́ ṣílẹ̀kùn fún ọ. Àánú ojú ọjọ́ ṣílẹ̀kùn fún ọ. Ìwọ tó wà lábẹ́ ohùn yìí, ire wájú, ire ẹ̀yìn, ire ẹ̀gbẹ́, ire ọ̀tún, ó yá ilẹ̀kùn àánú ẹ̀ kó máa ṣí fún ọ àti ìwọ àti ìdílé rẹ lórúkọ Jésù Kristi. Ìwọ tó rí àmì ṣe lábẹ́ ohùn yìí, ire iwájú, ire ọ̀tún, ire òsì, ire ẹ̀yìn, ó yá kí ilẹ̀kùn àánú ojú ọjọ́ náà máa ṣí. Ó yá lórúkọ Jésù kó máa ṣí. Ó yá lórúkọ Jésù kó máa ṣí. Gbogbo ire tó wà láríwá, ire tó wà ní ìwọ̀ oòrùn, ire tó wà ní ìlà oòrùn, ire tó wà ní gúúsù, ó yá ilẹ̀kùn àánú ojú ọjọ́ náà ó yá kó máa ṣí fún ọ lónìí. Ó yá kó máa ṣí fún ọ lónìí lórúkọ Jésù. Gbogbo ìwọ tí a ti tilẹ̀kùn mọ́, tí ò ráàánú gbà rí láyé lájọ́ tó ti délé ayé, mo sọ pẹ̀lú àṣẹ Olódùmarè lónìí, ó yá bẹ̀rẹ̀ sí ráàánú gbà. Gbogbo ìwọ tá a dá dúró lẹ́nu iṣẹ́ lórúkọ Jésù, ilẹ̀kùn àánú ṣí fún ọ lónìí. Ilẹ̀kùn àánú ṣí fún ọ lónìí, nítorí pé ilẹ̀kùn àánú ṣí fún mi. Mo sì sọ̀rọ̀ àṣẹ jáde lónìí. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí, gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí, nítorí pé Ọlọ́run dójú ti ẹlẹ́gàn, Ọlọ́run dójú ti ìkà. Ilẹ̀kùn àánú sì ṣí fún mi. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí, àní ilẹ̀kùn àánú ṣí fún ọ. Ẹni tí ò mọ̀ ọ́ rí, ó yá lórúkọ Jésù kó gbè ọ́ níjà. Ilẹ̀kùn àánú kó ṣí fún ọ. Ẹni tí ò mọ̀ ọ́ rí, ẹni tẹ́ ẹ̀ tán, lórúkọ Jésù, ọ̀run kó lò láti ṣílẹ̀kùn àánú fún ọ. 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 Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè. Ọ̀run kó ṣílẹ̀kùn àánú fún ọ
níbi tó ti wà tó ti ń ṣe àmì yìí, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ bí ọmọkùnrin ṣe ráàánú gbà. Ó ní mo súre fún pé kóṣù yìí tó parí, pé oṣù kẹsàn-án kó tó tán òun ó rí iṣẹ́. Ó ló di on the 31st òun wò pé oṣù mọ̀ ti fẹ́ tàn. Aago kan lù lọ́sàn-án òun ò gbọ́ ìpè. Aago méjì lù, aago mẹ́ta lù, aago mẹ́rin lù, aago márùn-ún lù. Ó lóun tún sọ fún ìyàwó òun pé àníṣe dáàdì lóun ó rí iṣẹ́ lóṣù yìí kó tó tán. Òní sì lọ on the 1st, aago márùn-ún ọ̀sán lù. Ó ní wọ́n sì pé pé a ti fún ọ níṣẹ́ o, ó bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́, a ti sign contract ẹ. Ó ní wọ́n ti sign contract òun pé òní lòún bẹ̀rẹ̀, òní ní first day. Ní 5:30 ìrọ̀lẹ́ tí ẹlòmíì ó ti lose hope pé wọ́n ti close gbogbo iléeṣẹ́ wọ́n ti close. Ó sì rí àánú gbà ní ìparí oṣù. Ó yá sọ fún Olúwa níbi tó wà pé Olúwa, àánú tó ń ṣílẹ̀kùn ojú ọjọ́, ó yá fọhùn láyé mi lónìí. Àánú tó ń ṣílẹ̀kùn ojú ọjọ́, ó yá fọhùn láyé ọmọ mi lónìí. Àánú tó kọjá òye ènìyàn, Olúwa ó yá bẹ̀rẹ̀ sí fọhùn nínú ayé mi. Àánú tó kọjá òye ènìyàn, ó yá bẹ̀rẹ̀ sí fọhùn. Àánú tí mi ò rírú ẹ̀ rírí láyé, àánú tí mi ò rírú ẹ̀ gbà rí, ó yá bẹ̀rẹ̀ sí fọhùn, ó yá bẹ̀rẹ̀ sí fọhùn, ó yá bẹ̀rẹ̀ sí fọhùn, ó yá bẹ̀rẹ̀ sí fọhùn. Gbogbo ìwọ tó wà lábẹ́ òwìn, ilẹ̀kùn àánú bẹ̀rẹ̀ sí ṣí fún ọ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ. Ilẹ̀kùn àánú bẹ̀rẹ̀ sí ṣí fún ọ. Ní orúkọ Jésù, ilẹ̀kùn àánú bẹ̀rẹ̀ sí ṣí fún ọ. Gbogbo ìwọ tó wà lábẹ́ òwìn, níbikíbi tó wà, níbikíbi tí ọmọ rẹ wà, àánú Ọlọ́run bẹ̀rẹ̀ sí fọhùn láyé rẹ. Mo sọ lórúkọ Jésù, ó pa á láṣẹ ni o. Àánú kó bẹ̀rẹ̀ sí fọhùn láyé rẹ. Àánú kó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ ní àkókò tó wà yìí lórúkọ Jésù. Ohun gbogbo tó ti rò pé tó ti sọ̀rọ̀ ìdínú, àánú ojú ọjọ́ ni ó ní mo béèrè fún lónìí. Olúwa bẹ̀rẹ̀ sí ṣí, bẹ̀rẹ̀ sí ṣí, bẹ̀rẹ̀ sí ṣí. Àánú ojú ọjọ́, ó yá kó bẹ̀rẹ̀ sí fọhùn láyé rẹ. Àánú ojú ọjọ́, ó yá kó bẹ̀rẹ̀ sí fọhùn láyé rẹ. Olúwa o, àánú ojú ọjọ́, ó yá jẹ́ kó bẹ̀rẹ̀ sí fọhùn. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, àánú ojú ọjọ́, ó yá kó bẹ̀rẹ̀ sí fọhùn. Àánú ojú ọjọ́, ó yá kó bẹ̀rẹ̀ sí fọhùn. Àánú ojú ọjọ́, kó bẹ̀rẹ̀ sí lànà fún ọ. Àánú ojú ọjọ́, ó yá kó bẹ̀rẹ̀ sí lànà fún ọ àti ìwọ àti ìdílé rẹ. Àánú ojú ọjọ́, ó yá kó bẹ̀rẹ̀ sí lànà fún ọ. Lórúkọ Jésù, gbogbo ègún ìdílé tó tilẹ̀kùn àánú mọ́, lórúkọ Jésù, àánú ojú ọjọ́ kó ṣiṣẹ́ lórí ègún ìdílé yìí. Àánú ojú ọjọ́ kó ṣiṣẹ́ lórí ègún ìdílé yìí. Gbogbo ègún ìdílé tó ń tilẹ̀kùn mọ́, gbogbo èpè tó ń tilẹ̀kùn mọ́, lórúkọ Jésù, àánú ojú ọjọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Àánú ojú ọjọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Àánú ojú ọjọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Lórúkọ Jésù, lórí ọmọ rẹ tó ti sọ̀rọ̀ ìtínú yìí, mo ní àánú ojú ọjọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Lórí ìwọ tó ti sọ̀rọ̀ ìtínú pé ò lè lọ́kọ, àánú ojú ọjọ́ mo béèrè fún ní wákàtí ọ̀wọ̀ yìí. Ó yá kó bẹ̀rẹ̀ sí fọhùn láyé rẹ̀. Àánú ojú ọjọ́ ó yá ọjọ́ tó ń jọ tí ayé ò lè fọwọ́ bu ọjọ́ kó mọ́ yọ. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ìwọ tó wà lábẹ́ òun, àánú ojú ọjọ́ kó mọ́ sílẹ̀kùn àánú fún ọ. Lórúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, gbogbo ìwọ tá a ti gbògbó lọ́wọ́ rẹ, lórúkọ Jésù, àánú ojú ọjọ́ dá ògo náà padà. Àánú Ọlọ́run látòkè wá dá ògo náà padà. Àánú tó ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́, ó dá ṣàánú báwọn tá ó ṣàánú fún. Ìwọ tó láàmì ńlá ìṣe lórúkọ Jésù, ilẹ̀kùn àánú tó tí ìrírú ẹ̀rí láyé, ó yá kó ṣí fún ọ. Ilẹ̀kùn àánú, ilẹ̀kùn ojú rere tí ò tí ì ṣí nínú ìran rẹ rí, ó yá lórúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí ṣí fún ọ. Mo sọ̀rọ̀ àṣẹ jáde báyìí, àṣẹ Elédùmarè látòkè wá, ó yá ilẹ̀kùn àánú ojú ọjọ́, ó yá kó bẹ̀rẹ̀ sí ṣí fún ọ, ó yá kó bẹ̀rẹ̀ sí ṣí fún ọ. Ilẹ̀kùn àánú ojú ọjọ́ ni, ó yá lórúkọ Jésù, mo pa á láṣẹ ni mi ò dá lábàá, ó yá kó bẹ̀rẹ̀ sí ṣí fún ọ, ó yá kó bẹ̀rẹ̀ sí ṣí fún ọ.
gbogbo àánú tí ogun abaniláyọ̀jẹ́ ti gbàdànù àánú ojú ọjọ́ wárí fún ọ lónìí. Gbogbo ogun abaniláyọ̀jẹ́, gbogbo àánú tó ti gbàdànù nínú ayé rẹ, àánú ojú ọjọ́ wárí fún ọ lónìí. Ògo tá a ti gbà lọ́wọ́ rẹ, àánú ojú ọjọ́ wárí lónìí. Ògo tá a ti gbà lọ́wọ́ ọmọ rẹ, àánú ojú ọjọ́ wárí lónìí. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, àánú ojú ọjọ́ wárí, àánú ojú ọjọ́ wárí. Gbogbo ìwọ tá a ti pàṣẹ àlágbá orí tá a gba àánú lọ́wọ́ rẹ, àánú ojú ọjọ́ wárí fún ọ lónìí. Ọmọ yìí lórúkọ Jésù níbikíbi tó wà, àánú Ọlọ́run kó fọhùn láyé ọmọ yìí lórúkọ Jésù. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, àánú Ọlọ́run ó yá kó ṣẹlẹ̀, ó yá kó ṣẹlẹ̀. Àánú Ọlọ́run nínú ayé rẹ kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Àánú Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Àánú Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Àánú ojú ọjọ́ kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Àánú ojú ọjọ́ ni mo béèrè fún lórúkọ Jésù. Ó ní àṣẹ la fi dálé ayé, àṣẹ la fi ṣẹ̀dá ènìyàn. Ó ní mo fún àwọn wòlíì mi ní àṣẹ, èmi ó sì gbẹnu wọn sọ̀rọ̀. Mo sọ ọ̀rọ̀ àṣẹ sínú ayé ẹ lónìí fún ìwọ tó láti ṣe o. Lórúkọ Jésù Kristi Ọlọ́run alààyè, àánú kó bẹ̀rẹ̀ sí ṣí fún ọ lónìí. Ó yá máa rá àánú gbà, 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 máa rá àánú gbà lórí ìrìn àjò rẹ yìí. Máa rá àánú gbà, máa rá àánú gbà, máa rá àánú gbà, máa rá àánú gbà, máa rá àánú gbà lórúkọ Jésù. Máa rá àánú gbà, 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 máa rá àánú gbà lórúkọ Jésù. Ayayayayayaya, Ọlọ́run àánú ọba tó pọ̀ nípa àti agbára. Ọmọbìnrin Ọlọ́run ló fẹ́ fomi òjò wòsàn. Oníṣòwò ọmọbìnrin kan wà lábẹ́ òjò tó ń ṣàìsàn, Ọlọ́run ló fẹ́ fomi òjò wòsàn. Mo ní mo sẹ́ndí stíkà sọmọ yìí tó pè mí. Ó ní dáàdi òjò ọmọ ọ̀rọ̀ ládùúgbò mi. Ó ní àkọ́bájẹ́ pé Ọlọ́run ní àṣẹ wà lóòótọ́. Òjò ìpolówó olówó àbàdàn, mo ní ó yá òjò bẹ̀rẹ̀ sí rọ̀, òjò sì bẹ̀rẹ̀ sí rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Mo sọ àánú lọmọ náà rí gbà, wọ́n ti gbé káàkiri, wọ́n ti gbé lọ India, gbé lọ kò rí wòsàn. Ṣùgbọ́n Ọlọ́run rọ̀jò àánú fún. Mo sọ lórúkọ Jésù olùgbàlà. Gbogbo ìwọ tó wà lórí ilẹ̀ tó ń ṣe àmì yìí lórúkọ Jésù. Gbogbo ire rẹ, àánú rẹ tá a ti bò mọ́lẹ̀. Ilẹ̀ àánú ṣí fún ọ lónìí. Ilẹ̀ àánú ṣí fún ọ lónìí. Gbogbo ire rẹ tá a ti bò mọ́lẹ̀. Ilẹ̀ àánú ṣí fún ọ lónìí. Ilẹ̀ àánú ṣí fún ọ lónìí. Ire rẹ jáde nínú ilẹ̀. Àánú rẹ jáde nínú ilẹ̀. Àánú rẹ bẹ̀rẹ̀ sí farahàn lákòókò tó wà yìí. Ó yá máa gba lẹ́tà àánú lórúkọ Jésù. Àánú kó máa ṣèdájọ́. Àánú kó máa ṣèdájọ́ ogun ayé rẹ. Àánú kó máa ṣèdájọ́ ogun ayé rẹ. Àánú kó máa ṣèdájọ́ ogun afanisẹ́yìn. Àánú kó máa ṣèdájọ́ ogun ajánibọ́. Àánú kó máa ṣèdájọ́ ogun àtinisínú ogun. Àánú kó máa ṣèdájọ́ wọn. Gbogbo ogun àtinisínú ogun. Gbogbo agbára àtinisínú ogun. Àánú ó yá bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn. Àánú ó yá bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn. Àánú ó yá bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn. Gbogbo ewu apanilẹ́kún. Àánú bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn. Ogun apanilẹ́kún. Ogun tí ò fàyè wa láyọ̀. Ní orúkọ Jésù Kristi olùgbàlà. Àánú bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn. Àánú bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn. Gbogbo àlákàlà. Àánú bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn. Àánú bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn. Àánú bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn. Ní orúkọ Jésù. Gbogbo agbára tó láti tó bá já ọmọ. Àánú ṣe iṣẹ́ ìdájọ́ lórí wọn. Gbogbo agbára tó lò ní lórí rere Ọlọ́run. Àánú ṣe iṣẹ́ ìdájọ́ lórí wọn. Àánú ṣe iṣẹ́ ìdájọ́ lórí wọn. Mo súre fún ọ lónìí lórúkọ Jésù Kristi olùgbàlà. Gbogbo ìwọ tó wà lábẹ́ òwì. Oore tó ò tí ì rírú ẹ̀ rí láyé. Àánú tó ò tí ì rírú ẹ̀ rí láyé. Ó yá àánú ojú ọjọ́ yá bẹ̀rẹ̀ sí rí gbà. 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 Ní orúkọ Jésù. Ó yá bẹ̀rẹ̀ sí rí gbà. Ní orúkọ Jésù. Ó yá bẹ̀rẹ̀ sí rí gbà. Ní orúkọ Jésù. Ó yá bẹ̀rẹ̀ sí rí gbà. Tẹ ọwọ́ rẹ sí iwájú. Tẹ ọwọ́ rẹ sí iwájú. Ní orúkọ Jésù. Ó yá tẹ ọwọ́ rẹ sí iwájú. Ní Olúwa
ìwọ tó ti rí ọwọ́ ibi gba lẹ́tà àánú rí ó yá bẹ̀rẹ̀ sí gba lẹ́tà àánú. ìwọ tó ti fi ọwọ́ ìgbé nǹkan rere ṣe àánú ojú ọjọ́ sílẹ̀kùn fún ọ. ìwọ tó ti fọwọ́ ìgbé ọmọ jórí ó yá lórúkọ Jésù àánú ojú ọjọ́ sílẹ̀kùn fún ọ. ìwọ tó ò ríṣẹ́ ṣe ó yá lórúkọ Jésù lórí ọwọ́ àánú ojú ọjọ́ sílẹ̀kùn fún ọ. gbogbo ìwọ tó ò gbé kọ́ ayọ̀ rí mo sọ lórúkọ Jésù gbogbo ìpè tó máa gbà láti òní lọ ó yá ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ. ilẹ̀kùn àánú ojú ọjọ́ ó yá máa gbà pé ayọ̀ lórúkọ Jésù tí ọdún yìí tó tán tí oṣù yìí tó tán gbogbo ìwọ tó wà lábẹ́ òun tó fi omijé tó gbà tí ayé ń pa ọ́ lẹ́kún lórúkọ Jésù ilẹ̀kùn àánú máa ṣí fún ọ. ilẹ̀kùn àánú máa ṣí fún ọ. ilẹ̀kùn àánú máa ṣí fún ọ lórúkọ Jésù ilẹ̀kùn àánú ṣí fún ọ. ilẹ̀kùn àánú ṣí fún ọ. bí ilẹ̀kùn àánú bá lè ṣí fún mi tí mo rá àánú gbà ó yá ìwọ náà rá àánú gbà. tí ilẹ̀kùn àánú bá lè ṣí fún Ànà tí Ànà rá àánú gbà tó ń gbọ́ lọ́mọ ilẹ̀kùn àánú kó ṣí fún ọ lónìí. tí Jábésì bá lè rá àánú gbà ilẹ̀kùn àánú kó ṣí fún ọmọ rẹ yìí mọ̀mọ́ lórúkọ Jésù Kristi olùgbàlà. èmi ni ọjọ́ àánú tí Ọlọ́run ní kí n yà sọ́tọ̀ fún ọjọ́ àánú. gbogbo ìwọ tó wà lábẹ́ òwú ó yá lórúkọ Jésù tí Jábésì bá lè rá àánú gbà àánú kó máa ṣílẹ̀kùn àìfọ́mọ rẹ. ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọmọ rẹ. ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọmọ rẹ. ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọmọ rẹ. tí Bátírómì bá lè rá àánú gbà ó yá ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ. ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ láti iwájú láti ẹ̀yìn láti ọ̀tún àti òsì. ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ. ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ. ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ. tí obìnrin orísun ẹ̀jẹ̀ bá lè rá àánú gbà ó lórúkọ Jésù tí Mọ́dékáì bá lè rá àánú gbà ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ kó máa ṣí fún ọ níbi tó ti ń ṣe àmì. ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ. ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ. ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ. Ọlọ́run tó pè ní tó rán mi níṣẹ́ ọba tó pọ̀ nípa àti agbára Ọlọ́run ẹ̀mí Ọlọ́run àgbà àwọn wòlíì tòótọ́ lórúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù. tí Sákèù bá lè rá àánú gbà tí ìgbàlà wọnú ilé rẹ̀ ìwọ tó wà lábẹ́ òun lónìí ó yá bẹ̀ẹ̀ sí rá àánú gbà bẹ̀ẹ̀ sí rí ojú rere Ọlọ́run bẹ̀ẹ̀ sí rí ojú rere Ọlọ́run bẹ̀ẹ̀ sí rí ojú rere Ọlọ́run. ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ. mo pa á láṣẹ lórúkọ Bàbá mo pa á láṣẹ lórúkọ Ọmọ ní orúkọ Jésù Kristi olùgbàlà. ilẹ̀kùn àánú kó máa ṣí fún ọ. 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 òní ìrá àánú gbàrí èyí tó orí gbà yí kékeré nì ní orúkọ Jésù lónìí. gbogbo ìwọ tó wà lábẹ́ òun ó yá lórúkọ Jésù Kristi ó yá bẹ̀ẹ̀ sí rà àánú gbà 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 lórúkọ Jésù. àánú ojú ọjọ́ kó lọ gbé aláàánú rẹ dìde. àánú ojú ọjọ́ kó lọ gbé aláàánú rẹ dìde. àánú ojú ọjọ́ kó lọ gbé aláàánú rẹ dìde. ogun tó ń yan lára ogun tí òjò rà àánú gbà àánú ojú ọjọ́ ṣiṣẹ́ lórí ẹ̀. àánú ojú ọjọ́ ṣiṣẹ́ lórí ẹ̀. ogun tó lò ní tí ó rà àánú gbà lórúkọ Jésù olùgbàlà. àánú ojú ọjọ́ kọjá lọ lórí ẹ o. akọjá lọ lórí Gòláyátì akọjá lọ lórí Fáráò. àánú ojú ọjọ́ ó yá kó kọjá lọ lórí ogun rẹ. gbogbo adínni lọ́wọ́ gbogbo ajáde mọ́ gbogbo àgbà ṣini lọ́nà. àánú ojú ọjọ́ kọjá lọ lórí wa lórúkọ Jésù Kristi olùgbàlà. mo pa á láṣẹ níbi òde alábà gbogbo ìwọ tá a tilẹ̀kùn oríire mọ́ ó yá ilẹ̀kùn oríire yìí ṣí fún ọ lónìí lórúkọ Jésù. ilẹ̀kùn oríire yìí ṣí fún ọ lónìí ní orúkọ Jésù. ilẹ̀kùn oríire yìí ṣí fún ọ lónìí. àṣẹ ní olórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́. ilẹ̀kùn oríire ṣí fún ọ. 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 àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà ó yá kọ́ máa fi re wá orí kọ́ máa fi re wá orí kọ́ máa fi re wá orí kọ́ máa fàánú 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 wá orí. tá a bá rí wọn tí oṣù àti àjẹ́ dè mọ́lẹ̀ àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀ lónìí. àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀ lónìí. àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀ lónìí. tá a bá rí wọn tí ogun dé bàbá dè mọ́lẹ̀ àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀ lónìí.
àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀ lónìí. Tá a bá rí ìwọ tí ogun ilé ìyá dè mọ́lẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Tá a bá rí ìwọ tí ogun ilé ọkọ dè mọ́lẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Tá a bá rí ìwọ tí ogun ilé aya dè mọ́lẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Tá a bá rí ìwọ tó ń jẹ̀yà látọwọ́ ọkùnrin, ìwọ tó ń jẹ̀yà látọwọ́ obìnrin, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Gbogbo ìwọ tí ogun iṣẹ́ dè mọ́lẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀ ní orúkọ Jésù. Àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Gbogbo ìwọ tí ogun arìnrìn-bá-rìnrìn àjò dè mọ́lẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Gbogbo ìwọ tí ogun àlá dè mọ́lẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀ ní orúkọ Jésù olùgbàlà. Àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Àwa márìndínlẹ́ ọ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Ìwọ tí wòlíì dè mọ́lẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Ìwọ tí babaláwo dè mọ́lẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Ìwọ tí adáhunṣe dè mọ́lẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Ìwọ tí oṣù àti àjẹ́ dè mọ́lẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Ìwọ tí èpè dè mọ́lẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Ìwọ tí ègún fàyàlàyà dè mọ́lẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Lórúkọ Jésù olùgbàlà, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Ìwọ tí gbogbo ẹ̀tọ́ dè mọ́lẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀. Gbogbo àlá tó dè ọ mọ́lẹ̀, àánú ojú ọjọ́ tú ọ sílẹ̀ ní orúkọ Jésù, 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 ní orúkọ Jésù. Ọ̀nà kó là fọ́, ọ̀nà kó là fọ́, ọ̀nà kó là fọ́ láti òní lọ. Ọ̀nà bẹ̀rẹ̀ sí là, ọ̀nà bẹ̀rẹ̀ sí là, ọ̀nà bẹ̀rẹ̀ sí là, ọ̀nà bẹ̀rẹ̀ sí là. Gbogbo ìwọ ìyá tó wà lábẹ́ òwú, gbogbo ìwọ àti tó wà lábẹ́ òwú, gbogbo ìwọ bọ̀dá tó wà lábẹ́ òwú, láti òní lọ ní orúkọ Bàbá Ọlọ́run Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ọ̀nà là fún ọ lónìí, 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 ọ̀nà là fún ọ lónìí ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọ̀nà là fún ọ lónìí. Gbogbo ìwọ tó ríṣẹ́ ṣe, ọ̀nà là fún ọ lónìí. Ìwọ tó rà láàánú, ọ̀nà là fún ọ lónìí, ọ̀nà là fún ọ lónìí. Àánú wá ọ rí, àánú gbé ọ jáde, àánú gbé ọ jáde. Gbogbo ìwọ tó wà nínú àhámọ́ òkùnkùn, àánú gbé ọ jáde, àánú gbé ọ jáde, àánú gbé ọ jáde. Gbogbo ìwọ tó wà nínú yàrá òkùnkùn, àánú gbé ọ jáde. Ìwọ tá a fi ṣẹ́kẹ́jẹkẹ òkùnkùn dè, àánú tú ọ sílẹ̀. Àánú ojú ọjọ́, àánú ojú ọjọ́, àánú ojú ọjọ́, àánú ojú ọjọ́. Ó yá kó máa tú ọ sílẹ̀ ní àti òní lọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Àánú tú ọ sílẹ̀ lónìí. Àánú ojú ọjọ́ tú yín sílẹ̀ o. Àánú ojú ọjọ́ tú yín sílẹ̀. Àánú ojú ọjọ́ tú yín sílẹ̀ ní orúkọ Jésù. Ẹ ò ní wà bákan lọ́ọ̀bọ o. Ní orúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Ó yẹ ẹ gbé omi yín síta, ẹ gbé omi yín síta, omi yín ẹ gbé síta, ẹ gbé omi yín síta ní orúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ọ̀run gbọ́ àdúrà yín lónìí. Ilẹ̀kùn àánú ṣí fún yín lórúkọ Jésù. Ilẹ̀kùn àánú ṣí fún yín ní orúkọ Bàbá. Ilẹ̀kùn àánú ṣí fún yín ní orúkọ Ọmọ. Ilẹ̀kùn àánú ṣí fún yín ní orúkọ Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Ọba tó pọ̀ nípa àti agbára. Gbogbo ibikíbi tẹ́ ẹ̀rọ kọ̀rọ̀ lọ́wọ́ sí, ibi tẹ́ ẹ̀rọ kọ̀rọ̀ lọ́wọ́ sí. Ilẹ̀kùn àánú ojú ọjọ́ ó bẹ̀rẹ̀ sí ṣí fún yín láti òní lọ ní orúkọ Jésù Kristi. Ó bẹ̀rẹ̀ sí ṣí fún yín láti òní lọ ní orúkọ Bàbá Ọba àti Ẹ̀mí. Ilẹ̀kùn àánú bẹ̀rẹ̀ sí ṣí o láti wákàtí ọ̀wọ̀ yìí lọ, láti òní lọ. Ẹ ò ní tọrọ jẹ mọ́ ní orúkọ Jésù. Ẹ ò ní fi ẹkún lògbà mọ́ ní orúkọ Jésù. Ẹ ò ní fi ìdààmú lògbà mọ́ ní orúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ẹ gbé omi àánú yín síta. Ẹ ṣí Bíbélì yìí sí Psalm. Ẹ já sí Bíbélì wá sí Psalm 86. Psalm 86. Psalm 86. Psalm 86. Ẹ gbé omi yín síta. Psalm 86. Psalm 86. Olúwa, dẹ etí rẹ sílẹ̀ gbọ́ ohùn mi, nítorí tí èmi jẹ́ tálákà àti aláìní. Pa ọkàn mi mọ́, nítorí èmi ni ẹni tí ìwọ ṣe ojú rere fún ìwọ Ọlọ́run mi. Gba ọmọ ọ̀dọ̀ rẹ tí ó gbẹ́kẹ̀lé ọ. Ṣàánú fún mi, Olúwa, nítorí ìwọ ni èmi ń ké pè lójoojúmọ́. Mú ọkàn ìránṣẹ́ rẹ yọ̀, Olúwa, nítorí ìwọ ni mo gbé ọkàn mi sókè sí. Nítorí ìwọ, Olúwa, o ṣeun, o sì múra láti dáríjì, o sì pọ̀ ní àánú fún gbogbo àwọn tí ó ké pè ọ́.
Olúwa fi etí sí àdúrà mi kí o sì fiyè sí ohùn ẹ̀bẹ̀ mi ní ọjọ́ ìpọ́njú mi. Èmi ké pè ọ́ nítorí ìwọ dá mi lóhùn. Olúwa, nínú àwọn òrìṣà kò sí ọ̀kan tó dàbí rẹ, bẹ́ẹ̀ kò sì sí iṣẹ́ kan tí ó dàbí iṣẹ́ rẹ. Gbogbo àwọn orílẹ̀-èdè tí ìwọ dá ni yóò wá, wọn ó sì sìn níwájú rẹ. Olúwa, wọn ó sì máa fi ògo fún orúkọ rẹ. Nítorí ìwọ pọ̀, ìwọ sì ń ṣe ohun ìyanu, ìwọ nìkan ni Ọlọ́run. Lórúkọ Jésù, ọwọ́ agbára ẹ̀mí mímọ́ kó wọnú mi lọ. Àánú ojú ọjọ́ lórúkọ Jésù Kristi olùgbàlà, ó yá kó wọnú mi lọ. Àánú ojú ọjọ́, mo sọ àrọ̀ àṣẹ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ni. Gbogbo ìwọ tó bá lo mi ní orúkọ ọmọ ẹ, pé o fi àánú o béèrè fún àánú ojú ọjọ́ fún ọmọ rẹ. Gbogbo ìwọ tó lo mi fún ara rẹ tó béèrè fún àánú ojú ọjọ́ lórúkọ Jésù Kristi, àánú ojú ọjọ́ kó wá orí níbi tó wà. Lórúkọ Jésù, gbogbo ẹnikẹ́ni tó yẹ kó ṣe ọ́ lóore tó ti gbàgbé rẹ, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, àánú ojú ọjọ́ ṣíwé ìrántí kọ̀ ọ́ ní orúkọ Jésù Kristi. Àánú ojú ọjọ́ sílé ìwé ìrántí kọ̀ ọ́. Gbogbo agbára tó tilẹ̀kùn oríire mọ́, gbogbo agbára tó tilẹ̀kùn àṣeyọrí mọ́, ní orúkọ Baba ni o, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́, ilẹ̀ lanu ó gbé wọn mì ní orúkọ Jésù Kristi olùgbàlà. Gbogbo ìwọ tó ti ráàánú gbà rí, tí oṣù yìí ti fẹ́ tán, tí ọdún yìí ti fẹ́ tán, gbogbo ìwọ tó ti ráàánú gbà rí, ó yá lórúkọ Jésù, ó yá lọ ráàánú gbà ní orúkọ Jésù. Agbára ẹ̀mí mímọ́ láti òkè wá ó wọnú omi yìí lọ. Agbára ẹ̀mí mímọ́ láti òkè wá ní orúkọ Jésù kó wọnú omi yìí lọ. Agbára ẹ̀mí mímọ́, àṣẹ láti òkè wá kó wọnú omi yìí lọ ní orúkọ Baba, Ọmọ àti ẹ̀mí mímọ́. Iná láti òkè wá, mo pàṣẹ lórúkọ Jésù kó wọnú omi yìí lọ. Tó bá ti lo omi, àyípadà rere tó dé bá ọjọ́ kó dé bá ayé rẹ. Bí òkùnkùn ṣe ń sá fún ìmọ́lẹ̀, gbogbo ogun tó wà láyé rẹ kó di àtẹ̀mọ́lẹ̀ lórúkọ Jésù Kristi olùgbàlà, kí wọ́n fi ayé rẹ sílẹ̀. Gbogbo ìwọ tó bá mu omi, gbogbo ìwọ tó bá lo omi, gbogbo ìwọ tó bá fi omi wẹ̀ lórúkọ Jésù, àánú ojú ọjọ́, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ó yá kó wá orí o. Àánú ojú ọjọ́ ní orúkọ Baba, Ọmọ àti ẹ̀mí mímọ́, láti wákàtí yìí lọ, ó yá kó wá orí o ní orúkọ Jésù Kristi olùgbàlà. Àánú ojú ọjọ́ tó béèrè fún, ọ̀run gbé lé ọ lọ́wọ́ lónìí. Ọmọdé àti àgbà àti ọkùnrin àti obìnrin, kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣíwé àánú kọ̀, kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣíwé àánú kọ̀. Gbogbo ìwọ tíṣẹ́ rẹ ti di òkúta, ó yá lórúkọ Jésù, àánú ojú ọjọ́ jí dìde. Gbogbo ìwọ tíṣẹ́ rẹ ti dòkú, àánú ojú ọjọ́ jí dìde. Gbogbo ìwọ tó bá wà lábẹ́ omi, lábẹ́ òyìn tó lo omi, tó rọ́mọ bí lórúkọ Jésù, ilẹ̀kùn àánú ṣí fún ọ. Gbogbo ìwọ tó wà lábẹ́ òyìn tó lọ́kọ, tó wá ọkọ, ilẹ̀kùn àánú kó ṣí fún ọ lórúkọ Jésù Kristi olùgbàlà. Kó ráàánú gbà, ó ti ṣe rere o. Láti òní lọ, o ò tún jìyà mọ́. Gbogbo ìwọ ìyá tó wà lábẹ́ òwe tó lo omi, o ò ní sin òkú ọmọ lórúkọ Jésù. O ò ní gbọ́rọ̀ ìbànújẹ́ sí ọmọ rẹ o, ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́. Bí ọdún yìí ṣe tán lọ, o ò ní sìnkú ọmọ lórúkọ Jésù, o ò ní sìnkú ọkọ lórúkọ Jésù, o ò ní sìnkú aya lórúkọ Jésù. A ò ní gbúrò ìbànújẹ́ nínú ẹbí rẹ lórúkọ Jésù. Bí ọdún yìí ṣe tán lọ lórúkọ Jésù, gbogbo ìwọ tó mu omi àánú yìí lónìí lórúkọ Jésù, ààbò Ọlọ́run kó sì dìbò ọ́, kó pa ọ́ mọ́ lọ́wọ́ gbogbo ewu, lọ́wọ́ gbogbo àìsàn. Ọ̀run kó pa ọ́ mọ́, kó ráàánú gbà o ní orúkọ Jésù Kristi olùgbàlà. Kó rí ojú rere Ọlọ́run, kó rí ojú rere ènìyàn, kó rí ojú rere ọmọdé, kó rí ojú rere àgbà. Gbogbo ẹnikẹ́ni tó bá bínú sí ọ, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, bí omi ṣe pa Fáráò rẹ́, omi kó pa wọ́n rẹ́ ní orúkọ Jésù Kristi olùgbàlà. Omi kó pa wọ́n rẹ́ lórúkọ Baba, Ọmọ àti ẹ̀mí mímọ́. Ilẹ̀ kó gbé wọn mì. Gbogbo ẹnikẹ́ni tó lò ní ráàánú ojú ọjọ́ ìgbà, gbogbo ẹnikẹ́ni tó bá dìde ogun tì ọ́ lórí àdúrà yìí, ilẹ̀ kó gbé wọn mì lórúkọ Jésù.
gbogbo ẹnikẹ́ni tó lóòní lẹ́rìí lórúkọ Jésù ilẹ̀ kó lanu kó gbé wọn mì. Oṣó ni àjẹ́ ní èmèrè ní tó lóun ó fi iṣẹ́ ara rẹ̀ dì ọ́ mọ́lẹ̀ pé báànú bá dé òní fìfọ̀kànbalẹ̀ lò. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí o, iṣẹ́ ara wọn dè wọ́n mọ́lẹ̀, ọ̀run bínú sí wọn ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ó yá jáde báyìí kó lọ ṣe rere. Bí o ṣe lọ báyìí ó yá lọ ráàánú gbà. Bí o ṣe lọ báyìí ìdè náà já lórúkọ Jésù. Gbogbo ìdè tí ayé fi dì ọ́ lórúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́. Bí ọdún yìí ṣe jẹ́ ọdún àṣepé, ìdè náà já dànù. Ó yá Ọlọ́run bẹ̀rẹ̀ àṣepé nínú ayé rẹ. Ní ìtókù oṣù méjì kọ́dún yìí parí, ọ̀run bẹ̀rẹ̀ àṣepé nínú ayé rẹ lórúkọ Jésù. Gbogbo ire, gbogbo èrè tó yẹ kó o ti kó láti ìbẹ̀rẹ̀ ọdún tí àjẹ́ ò jẹ́ kó o rí kó, tí oṣó àti èmèrè ò jẹ́ kó o rí kó, tí ẹlẹ́bọ lóògùn ò jẹ́ kó o rí kó, tí ègún ìdílé bàbá ò jẹ́ kó o rí kó, gbogbo èrè tí alọ́nilọ́wọ́gbà ò jẹ́ kó o rí kó lórúkọ Jésù bẹ̀rẹ̀ sí kó láti òní lọ. Tí ọdún yìí ó fi parí, bẹ̀rẹ̀ sí gba lẹ́tà ayọ̀ láti òní lọ ní orúkọ Jésù Kristi olùgbàlà. Tí oṣù yìí ó fi parí, bẹ̀rẹ̀ sí gba lẹ́tà ayọ̀ láti òní lọ. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, gbogbo ìwọ tó ń retí èsì lórí ìwé ìgbélú ẹ lórí físà ẹ lórúkọ Jésù Kristi olùgbàlà, kí oṣù yìí tó parí ó yá gba lẹ́tà ayọ̀ náà ní orúkọ Jésù Kristi. Ó yá gba lẹ́tà ayọ̀ náà ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí mọ́. Ó yá gba lẹ́tà ayọ̀ náà ní orúkọ Ọlọ́run alààyè. Ó yá gba lẹ́tà ayọ̀ náà. Gbogbo ìwọ tá a ti sọ̀rọ̀ òdì sí, gbogbo ìwọ tí ohùn kóhùn ti fọ̀ sí ayé rẹ lójú oorun lójú àlá, àánú ojú ọjọ́ pa ohùn náà lẹ́nu mọ́. A pa ohùn náà lẹ́nu mọ́ lónìí. Ohùn Ọlọ́run alààyè, ohùn Ọlọ́run ẹ̀mí mímọ́, ó yá kó bẹ̀rẹ̀ sí fọ̀ sí ayé rẹ o ní orúkọ Jésù. Kó bẹ̀rẹ̀ sí fọ̀ sí ayé rẹ o. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run o, kó bẹ̀rẹ̀ sí fọ̀ sí ayé rẹ o lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù. Nítorí tiẹ̀ ilẹ̀ wárìrì lónìí, ilẹ̀ wárìrì lónìí. Gbogbo ire rẹ tá a bò mọ́lẹ̀ lórúkọ Jésù, ọ̀run wú jáde fún ọ, ọ̀run wú jáde fún ọ o. Ó ti rí bẹ́ẹ̀ o, àṣẹ ti gò ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí mímọ́. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo fún Olódùmarè. Ẹ jẹ́ á pàtẹ́wọ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ fún ọba àwọn ọba. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ fún Ọlọ́run atóbijù, ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ fún pé Olúwa o ṣé o, Ẹ̀mí mímọ́ o ṣé o, Ọlọ́run ìyanu, ọba tó pọ̀ nípa àti agbára o ṣé o. A gbé ọ̀gá o bàbá. Ẹ bẹ̀rẹ̀ sí yìn lógo níbi tẹ́ ẹ wà. Animation of your name, Jesus. Ní orúkọ Jésù, ẹ ti rí ojú rere Ọlọ́run o. Ní orúkọ Jésù, ọ̀rọ̀ wa ti di ayọ̀. Psalm 86 yìí ẹ lọ túkà sí omi yìí. Mímu ni o, ẹ lè fi mú, ẹ lè fi wẹ̀, ìṣe kẹ̀kẹ́ ẹ lè fi ṣe. Orúkọ Jésù Kristi olùgbàlà, ọ̀rọ̀ àmúgbà ẹ̀ ní ṣe lásán. Orúkọ Jésù, ìgbìrì àti àánú Ọlọ́run èyí fi ayé wa sílẹ̀. Gbogbo ìtẹ́ bá mi ṣe prógámù lónìí yóò dára fún yín. Èyí náà rí àánú gbà. Àánú yín yóò lékọ̀ọ́ sí lórúkọ Jésù. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí, àánú yín yóò lékọ̀ọ́ sí. Gbogbo ìtẹ́ ṣe prógámù, àánú ojú ọjọ́ yóò fọ̀ nínú ayé yín sí orúkọ Jésù. Gbogbo ìtẹ́ tẹ láìka àti lọ́ọ̀fù, àánú ojú ọjọ́ yóò fọ̀ nínú ayé yín o. Lórúkọ Jésù ẹ ní ìpín rere. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, bẹ́ẹ̀ ṣe fẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ máa tẹ̀síwájú, ayé tí yín náà máa tẹ̀síwájú, ayé àwọn ọmọ yín ó máa tẹ̀síwájú o. Lórúkọ Jésù Kristi.